Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àjálẹ́ o. Mo kí ọmọ gbogbo Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà mo kí yín o. Gbogbo ọmọ Yorùbá lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀ mo kí yín. Burkina Faso mo kí yín. Abidjan mo kí yín o. Gbogbo bí ọmọ Yorùbá tí ń bẹ tí wọ́n ń mí ní mímí àlàáfíà gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ lókè òkun mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní gbèrí ọ̀sà gbogbo yín ni mo kí. Ẹ̀yin màjèṣí inú ilé yìí mo kí yín o. Àìkéré amálẹ̀ níta jùlọ gbogbo ẹ̀yin ọmọ mi nínú ilé yìí ẹ kú kàlẹ̀ o. Ìyálé eléyìí mo kí yín, baálé eléyìí mo kí yín, kíkè pọ̀ jù. Wọ́n ní ewúrẹ́ ilé tó wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúso. Àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúbọlẹ̀. Ayé ẹ̀ má dẹ̀ wá lókun o. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àlá ọ̀gọ̀ ẹni ọlálà lọ́gọ̀. Ìdí tẹ́ni tọ́lá là fi gọ̀ kí ló ń wò tálà ìṣẹ̀mọ́ lára. Aláàbò ò ní ṣẹmọ́ gbogbo etí tí ń gbọ́ mi o. Kí ni wọ́n á wí? Bọ̀dá ẹ bá ṣe sùúrù. Àǹtí ẹ̀yin náà bá ṣe sùúrù. Aláìṣe kí ni wọ́n á wí o. A máa kọ́gbọ́n bẹ̀ ni ní ọgbọ́n gidi. Ẹ gbọ́, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kájọ fetí gbé ìyàwó ọ̀rọ̀. Ẹ máa bá a bá.
ẹ gbọ́ ọ̀rọ̀ tí ń bá wa sọ aláàbù kò ní ṣe mọ́ wa la ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ìdè lónìí o láti pàṣẹ àlá lọ́pọ̀ jù láyé. Àlá jẹ́ atọ́nà fún gbogbo àwọn ẹ̀dá ènìyàn. Àlá ó jẹ́ atọ́nà fún gbogbo àwọn ẹ̀dá ènìyàn. Àlá ò jẹ́ kó mọ aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ. Láti pàṣẹ àlá a máa mọrú ìyàwó tá a fẹ́ tàbí irú ọkọ tá a ní. Àti pàṣẹ àlá a máa mọrú oore tí ń bọ̀ àtàbùrú tí ń bọ̀. Láti pàṣẹ àlá a máa mọ ọ̀rẹ́ tá à ń bá rìn láti 20 ọdún jù bẹ́ẹ̀ lọ béèyàn bú ni béèyàn rí ni a máa mọ̀. Ègún òdílé èèyàn máa ti di àlámọ̀bí tí ègún ti wá. Dìdìrìn èèyàn ní ọ̀sọ̀ pé kò sóhun tí í jàlá. Nígbà táyé táǹbà fún rí ayé ò ní táǹbà fún wa o. Torí ẹni ayé bá gba omi lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá fi táǹbà fún nǹkan bú ni o. Ọ̀rọ̀ ńlá ni ó ti yá àwọn ọ̀jọ̀gbọ́n. Ẹ wo àwòrán yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti jì sínú ọ̀fìn láti bí àlá yìí. Àlá iṣẹ́ kéèyàn lálàyé pé òun bára àwọn láàrin àwọn òjìji fìrí. Àwọn wo ní ijó jìjì fìrí? Àwọn òjìji fìrí àwọn àgbàlagbà tọmọ ohun tó yún inú fẹ́ bí tọmọ ohun tí ọlẹ̀ fẹ́ sọ. Kábíyèsí Ọlọ́run. Àwọn kan ní agbára àti bayé èèyàn jẹ́ ṣùgbọ́n wọn ò ní agbára àti tún ṣe. Tó jẹ́ pé ìjọba èṣù ni wọ́n ń lò láyé. Èṣù ò ní dayé wa rú o. Ìwọ náà má wàá gbèsù láyé má jẹ́ ọwọ́nú ayé rẹ̀. Tí ayé bá fẹ́ sọ ẹlòmíì mọ́lẹ̀ tàbí wọ́n fẹ́ sọ sínú ìdè tàbí wọ́n fẹ́ gba ògo rẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò máa bá wọn nínú ìpàdé. Ẹ̀yin àgbàlagbà mi ò sísọ lórí yín o ẹ má jẹ́ ń tojú ilẹ̀ mọ́lẹ̀. Àní já kòtò ayé o odò ayé ò ní gbé wa lọ. Ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ o. Kí ẹ̀yin tẹ́ ẹ máa rí àgbàlagbà fín kẹ má rí àgbàlagbà fún mọ́ òun ni àkíyèsí tá a pè wọ́n sí o àṣìṣọ lójú ayé o. Kéèyàn máa bá rẹ̀ láàrin àwọn ẹlẹ́yẹ ní ọ̀pọ̀lọpọ̀ ní àárín yìí tí a bá ń lárú àlá yìí mo fi ń dá lójú pé tọ́ ọ bá múra dáadáa ògo ń tọ̀hún ó ti ń wọ voice mail lọ. Bàbá wọn ń pè ní voice mail. Wọ́n á bọ̀ ná ògo rẹ̀ tán tí ọ̀wọ́ rẹ̀ dì nísìn ògo rẹ̀ wọ́n bọ̀ la dànù. Ayé ẹ̀ mánà mí o ayé ò ní na gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi. Bóyá ìyá ẹni yìí lọ́sẹ̀ tàbí ẹni yìí lẹ́nu rẹ̀ ò dúró tàbí ajé kan wà lọ́wọ́ ẹni yìí wọ́n fẹ́ gba ajé yìí dànù tàbí fún ìdí kò lè jẹ́ lásán. Kí wàá lọ́nà àbáyọ? Kí lọ́nà àbáyọ lórí àlá yìí? Ọwọ́ àbọ̀tà. Sórí àwọn ọwọ̀ táwọn èèyàn ti fi gbá ilẹ̀ káàkiri àwọn èyí tí máa yọ káàkiri tó yọ káàkiri ládùúgbò lọ́ọ́ sa 3 àtẹyọkan. Kí ni jogún 61 ní jẹ́ bẹ́ẹ̀ sáà ó ti sáà só ti sáà fi èpo ọ̀bọ̀ kún ọ̀tán. Tó bá wù ọ́ lè jó tó bá wù ọ́ lè gun kọ lọ lọ́mú kan fọṣẹ kó lásán ó ti tán. Tó bá ti wá fọṣẹ kó ẹ̀ẹ̀mẹ́ta lọ́lọ́ wẹ̀ sódò. Ẹ ń béèrè pé ìgbà wo lẹ lè wẹ̀ kò sígbà tó wẹ̀ ṣùgbọ́n kó tó wẹ̀ ọkọ̀ọ̀kan fi epo pupa para. Tó bá wá wí ọṣẹ yìí tó wá fi oyin para ní agbára Ọlọ́run wọn ò ní rí ọmú wọn yọ̀ǹda rẹ̀. Aráàlú èbó lò ó aráàlẹ̀ aláwọ̀ dúdú lò ó eléyìí ọ̀kọ̀ papọ̀ mọ́rọ̀ ẹ̀sìn o. Àwọn gbọ́dọ̀ sọpọ̀ lọ síbítù kan máa béèrè pé sọsibítù tí wọ́n wáyé ṣé kírísítẹ́nì lónìí ní àbí mùsùlùmí àbí babaláwo. Ohun tó nídìí ní ìwòsàn ọ̀pọ̀fọ̀
ọ̀gbẹ́bọ dúkìá ọlọ́run ni àní ọwọ́ tí wọ́n fi gbálẹ̀ tí èyí tẹ̀ ń lò nù lẹ́kọ́ o ọ bọ̀ síta ládùúgbò àwọn ọwọ́ tó yọ ó lè fún àwọn ọmọ kéékèèké wọn bọ̀ sáà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ lọ́ọ́ ṣe àwọn àgbàlagbà ní ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ yọ gbogbo ẹni tí bá ń porí wa níbi ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa jáde láyé ẹ lọ dán o bẹ́ẹ̀ lẹ́ èló lọ́wọ́ àná sọ ìtọ́ náà fún mi nísìn kọ̀nà alápò kan bí a fẹ́ àwọn ará èèyàn mi ní Faransé nílẹ̀ Kútọ́nù wọn á ní àpò kan sì ní nílẹ̀ Nàìjíríà 200 ní jẹ́ bẹ́ẹ̀ 1000 làwọn sì míì tí wọ́n pè lápò kan ẹ lọ ṣe ẹ ṣe kalẹ̀ ẹ kọ̀ọ̀kan ẹjẹ àwọn ọmọ yẹn máa lò ọmọ mi ń bẹ ń fojú di pé irú eléyìí ò lè lálà ẹ̀yin béèrè lọ́wọ́ rẹ̀ ńjọ́ àní ẹ máa bí àwọn ọmọ yín òpònú ìyá yéé ra sọmọ pa àwọn ọmọ rẹ̀ jókòó ọkàn lọ́mọ rẹ̀ ọ̀la kò lówó lọ́wọ́ ìwọ̀n ọmọ mi ti fèsì láti kékeré ó jù wọ́tọ̀ jágbàlagbà lọ ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé ọyá Kàsálí jókòó Bùrẹ́mọ̀ jókòó Jọ́ọ̀nù jókòó Rèbékà jókòó Awólàdé jókòó Ṣàngóléndé jókòó ẹ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn sẹ́yìn máa lálà àpẹẹrẹ wo lọ́ọ́ máa rí tọba wà nílé ìwé àpẹẹrẹ wo lọ máa wí tọba wà ní ọjọ́ ọmọ mi ń lọ ilé ìwé ní Orun ní ọmọ lọ sùn lọ́hùn tọba ti bẹ̀rẹ̀ pé wọ́n ń kọ́ wọn sábà yìí ọmọ àsùn ni ẹ̀sìn lọ́mọ yín lọ sùkú ẹlẹ́nàwó rẹ̀gbọ̀rọ̀gbọ̀ lérò sí lọ fẹ́ jẹ wọn ọmọ ọ̀tọ́jú ọmọ lọ́ọ́ jẹ wọn ọmọ ara ẹni ọmọ àtàjẹ gbogbo àwọn ọmọ wa ọlọ́wọ̀n ní sí wọn lọ́mọ ọlọ́wọ́n tó èmi ọmọ ilé ẹ̀kan náà ni tòkùmọ́nà ọmọ ẹ̀dáre àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnì kan gbowó lọ́wọ́ ẹni ẹ fẹ́ tọ́jú ara yín nílànà ewé àtegbò lórí àrùn ara ni àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ẹ̀ka sí wa yọ̀nà yín lówó ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín ẹ̀kọ́ sí wa àbí lórí ọ̀rọ̀ nǹkan tó rú yín lójú ẹ̀ka sí wa ẹ̀ náwó lórí ẹ̀ òkè òkun lẹ́wà ní ìsàlẹ̀ ọ̀sà lẹ́wà ní ẹbẹ̀ wá ń sẹ́ni bá lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti ṣe ẹ̀ lè ṣe ẹ̀fẹ́ ká bá yín ṣe àá bá yín ṣe èyí tó bá jẹ mọ́ mọ́tò àá bá yín gbé fún ẹ̀yin lẹ́sàn-án wọ́n bá yín gbé débi tẹ́ wa èyí tó bá jẹ́ pọ́kọ̀ òkun lẹ́wà àá bá yín gbé fún àwọn DHL ẹ̀yin lẹ́sàn-án owó rẹ̀ wọ́n bá yín gbé dé ọ̀dọ̀ yín lọ́hùn tó nọ́mbà òun lẹ lè fi bá wa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà 3 ń wá fún yín ní torílẹ̀-èdè Benin 2 ọyá àmúgẹ̀gẹ̀ yín kẹ́ máa kọ́ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 nọ́mbà kejì +234 81. Ẹ kú ìjókòó ẹ ti mú gègé yín lẹ́ẹ̀kan sí +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹyẹ ẹgbàá kan sí +234 80 890 38658 ẹ tún gbọ́ +235 80 890 38658 tó okùn nọ́mbà Benin +229 54 65 1928 +229 54 65 1928 ọyẹ kù kejì +229 54 65 1929 +229 54 65 1929 adara fún wa o ayẹ wa o kò ní yẹ ẹ lẹ tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mi tí ó bá lọ mi sì ní Nàìjíríà ni o àjẹpọ̀ mo wà lórílẹ̀-èdè Benin tẹ́ bá pe nọ́mbà Benin mi tí ó bá lọ àjẹpọ̀ mo wà ní orílẹ̀-èdè Nàìjíríà adara fún gbogbo wa o ní agbára Ọlọ́run tó bá ti di ẹ̀yìn àwẹ̀ ẹ pàdé mi ní ìlú Ṣakí
màá lò bí ọ̀sẹ̀ kan péré níbẹ̀ ní ìlú Ṣakí ó lè tọ́sẹ̀ kan ó lè má tọ́sẹ̀ kan ẹ pàdé mi ní ìlú Ṣakí. Bákan náà tọ́ba yìí tún dẹ̀yìn àwẹ̀ àbá ti lo ọjọ́ díẹ̀ sí mo ti ìlú Ṣakí dé ẹ pàdé mi ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ dégà kọ̀lọ̀dọ̀ mi ṣùgbọ́n àmúra pákó mi àfẹ́ wáyé sí ìbò mi á dára fún wa o ayẹ wa o kò ní yẹ ẹlẹ́ o ọṣẹ àtúndè wa o fẹ́ni tó bá fẹ́ rà o ọṣẹ àtúndè 5,000 ni tí í ṣe àpò 5 lórúkọ ti Bẹ̀nẹ̀ pàfúùmù tó jẹ́ pàfúùmù gbogbo lè ṣe 5,000 ni ẹyọ kan. Báwo ni pàfúùmù yìí ti ń ṣiṣẹ́ bí yàrá bá jẹun lójú oorun ìwọ kan rọra fọwọ́ kàn fi gbu ẹnu rẹ gbé mi wọ́n táyàn lọ́fà ni ìwọ kan fúra bẹ̀ ó rí i pé ọ̀fà náà yóò kú dànù tí yàrá bá fẹ́ ń para sùn ìyẹn fẹ́ wò ó kò tiẹ̀ ṣe máa ròyìn èèyàn lè bù sínú ìpara tí yàrá fi ń para gbogbo àwọn ọmọ yín lè lò ó kí wọ́n máa lò ó iṣẹ́ rẹ̀ kódà kò ṣe é ròyìn Ọlọ́run lálágbára ṣùgbọ́n Ọlọ́run fi àmì sí ara iṣẹ́ yìí àwọn èèyàn láìkẹ́ púpọ̀ kì í ṣerú àwọn pàfíìmù tá a ti tà sẹ́yìn o ṣùgbọ́n eléyìí ọ̀tún ni ẹ̀yin náà gbìyànjú pé ò lè torí ara rẹ̀ rà nítorí ọmọ rẹ̀ àdúrà wọ́n gbà o. Ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ẹja tilẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àbójú lágbárí adímọ̀tẹ̀ obìnrin ọ̀pọ̀ dalẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ fojú ẹni mọ̀ fojú sojú lé gbogbo àbámọ̀ àṣẹ o Àjíbọ́lá àṣẹ tó dà àpàyà àgbàbẹ̀ ní olóòtúfẹ́ níjà Àjíbọ́lá. Ẹ̀bọ̀ kí wọ́n láàbẹ̀ ẹ̀bọ̀ kí wọ́n lóòó ẹ̀bọ̀ kí wọ́n lọ́ọ̀lọ́ọ̀lá ó déédéé ọ̀rọ̀ tó ọ̀nà gbogbo lè lò. Bìrìbìrì lẹ́rìí o bìrìbìrì lẹ́rìí o ọmọdé yìí o mo ní ẹ̀yìn ọmọ àwo. Bìrìbìrì lẹ́rìí o Àjíbọ́lá o bìrìbìrì lẹ́rìí o ọmọdé yìí o mo lẹ́yìn ọmọ àwo. Àní bìrìbìrì lẹ́rìí o Àjíbọ́lá o bìrìbìrì ni wọ́n rí o àwọn ọmọdé yìí o.